Bàbá wa kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọdẹ́kẹta. Bàbá kábíyèsí ẹ̀kọ́ bí nítorí ọ̀nà. Ẹ̀yin àgbàlagbà, ẹni tẹ́lẹ̀ tó bá ti lẹ́jú ẹ̀ lẹ́nu kì í pẹ́ lórí ìkólẹ̀. Ẹ má bínú. Ẹ̀yin àgbàlagbà, ẹni bá a bá fi ọwọ́ ọ̀gbọ́mọ wí, àsìkò tòsí fàmọ́ra ẹni tòsí fàwámọ́ra, ẹkú amọ́ra, a nífẹ̀ẹ́ yìí, a sì mọ̀ pé yìí náà nífẹ̀ẹ́ wa, ẹ fà wá mọ́ra, ẹ rán ní sí wa, ẹ ṣe wá lọ́mọ, ẹ bá wa bí bá a bá ṣẹ̀, ẹ kú wa, ẹ ti pọ̀ ní ìyá wa fún wa, ẹ dáríjì wọn ní ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àbí ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ yọ́nú bàbá kábíyèsí. Bẹ́ẹ̀ bá yọ́nú ní ìsìn bàbá kábíyèsí, ẹ̀yin ó rí pé gbogbo ariwo tí wọ́n pariwo wa tí wọ́n ń pa káàkiri ní social media ní ojúmọ́ náà sí mi, ẹ̀yin ó rí pa àsinmi. Mo rò bó ṣe bá ní ìsìn, ọlọ́run ọba ìlẹ́kì ọlá yóò fún àsinmi lÓgbómọ̀ṣọ́. Ọlọ́run fún àsinmi lÓgbómọ̀ṣọ́. Wala hawla wala quwwata illa billahi. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé tó sì ní òun ọ̀ṣà àwa mùsùlùmí kẹ́lọ́run. Jesus. Àti òkè bí báyìí láti yọ. Ebi. Ní orúkọ Ọlọ́run ọba àti ní gẹ́gẹ́ bí àṣẹ tí ìmáàmù wa tọ́pa pẹ̀lú ògo Ọlọ́run ibi tí a fẹ́ ṣí yìí ẹjọ́ tí wọ́n máa dá Ògbómọ̀ṣọ́ zonal ọ́fíìsì Sharia committee ẹjọ́ tí wọ́n máa dá ń bẹ̀ wọ́n Ọlọ́run jù wọ́n máa dá gẹ́gẹ́ bí Sharia gbogbo àwọn mùsùlùmí náà táwọn sì máa gbẹ́jọ́ wá bẹ̀ Ọlọ́run jẹ́ kó yóò fún wa ní ẹ̀mí ẹ̀sìn ẹ̀mí ìgbàgbọ́ láti máa gbà bí ẹ bá ṣe dá fún wa ẹ̀mí wa gùn o àlàáfíà láàmà fi ṣe o Ọlọ́run wọn fún wa nílẹ̀ síwájú o á ṣàṣeyọrí o Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Arrahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Bismillahir Rahmanir Rahim. Allahu Akbar. Ta ló ní o? Mákẹ́ lè ṣàlàyé. Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Ilé náà ni ọ́fíìsì Sharia committee ẹ̀sẹ̀rí èyí tí ilẹ̀kùn méjì mẹ́mbẹ̀ àwọn adájọ́ máa wọlé láti ilẹ̀kùn tó wọ ọ̀dọ̀ ọmọ wá sí dàdé sí bí àwọn tí wọ́n pẹjọ́ ọ̀nà tí wọ́n gbà ní àyè tí wọ́n sì gbọ́ ẹjọ́ pẹ̀lú àwọn mẹ́bàá yòókù náà àwọn tó sì gbẹ́jọ́ wá agbáyé ní àwọn tí wọ́n bẹ̀ àwọn tí wọ́n sì jẹ́ wọ́n ní àpòjìdì ètí ìṣẹ́wé bí Allah subhanahu wa ta'ala wà sọ pé wà ní ọmọ baynahum bima anzalallah ẹ̀dájọ́ láàrin wọn pẹ̀lú tọ́nà ọba tó sọ bẹ́ẹ̀ sì ni mùsùlùmí ní gbogbo ìgbà yóò máa wá ẹjọ́ lọ síbi ìntí ọlọ́wọ́n ọba tó dání ọkàn rẹ̀ ó sì balẹ̀ fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima kò sẹ́ni tí ó dájọ́ tó kẹ́yìn ọba lẹ̀bí ọlọ́wọ́n ọba jalla jalaluhu ìdínú tó sì fi jẹ́ pé gbogbo ẹni yóò tí wọ́n bá fi lè gbé ẹjọ́ rẹ̀ wá kò sí ojú ti ṣẹ̀ríà láàfin wò ó kò sọ̀rọ̀ wípé kí ni lágbájá ní tàbí làkàṣègbè torí pa àgbowó lọ́dọ̀ ẹnì kankan àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kó lélẹ̀ sábàbí dáadáa fún wa bó ṣe bẹ̀rẹ̀ yìí ọlọ́run òtítọ́bi rẹ̀ la fẹ́ bẹ̀rẹ̀
à ń fi ń tọrọ lọ́dọ̀ rẹ̀ jẹ́ kí ìjọba náà fọwọ́ sí i torí pé àwa mùsùlùmí ń tà ń fẹ́ ni tá a ní bùkátà sí ni ọlọ́run bá kó wá jẹ́ kárí ọlọ́run bá kó forí sí kó fi àbáríkà sí ọlọ́run bá kó ṣe kálukú wa lẹ́san rere a tó ń tọrọ lẹ́ẹ̀kan sí fún ìmáàmù àgbà fún ìlú ọlọ́run bá wa sí dáadáa fún wa ọlọ́run ṣàlékún dáadáa fún wa ọlọ́run ṣàlékún dáadáa yóò sí dáadáa fáwa náà ọlọ́run bá yóò wá sórí fún wa irú ọlọ́run ọba tó sì tún wá nánú dúkìá rẹ̀ débi tó dé yìí ọlọ́run ní tí wọ́n mú díẹ̀ ni báwọn fi ń tọ́pọ̀ rọ́pò bá wa ṣàlékún dáadáa tó rí fún wa àwọn bàbá wa tí wọ́n tún wá wà ń kalẹ̀ náà àwọn náà ti rí sí ọlọ́run ọba nílẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ọlọ́run ọba yóò ran kálukú lọ́wọ́ ẹ jẹ́ káwa náà dá sí sí ọlọ́run tá a bá gbé ẹ̀sìn wa lárugẹ àwọn èèyàn mọ̀ pé n tí ń bẹ nínú ṣẹ̀ríà ẹ̀ lérí ń bò mí ẹjọ́ tẹ́ẹ̀rì tí wọ́n dá tí wọ́n sì ṣàlàyé ọlọ́run ti yanjú rẹ̀ kì í ṣe pé yẹn ní ọlọ́run ti yanjú nǹkan rẹ̀ ọlọ́run ọba kó máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba kó sì ràn wá lọ́wọ́ ọlọ́run ọba kó má jẹ́ adájọ́ lọ síbi tí ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba kó ṣàánú wa wallahu ta'ala méjì ìkan látọ̀dọ̀ akéwèjẹ Ògbómọ̀ṣọ́ ẹ̀kejì ọwọ́ Khalifa Mansur Èjìdé. arúgbó ní ọ̀dọ́ náà bá ayé àdólú ọmọ ẹ̀bẹ̀ yìí bàbá kí bàbá wa jí fún Ògbómọ̀ṣọ́ láǹtì àsìkò bàbá dùn ó sì lọ gba ọ̀dọ́ lọ́rùn ọ̀rọ̀ àgbàlagbà lọ́rùn ọlọ́run kò jẹ́ kẹfà ń gbọ́ ara kẹfà ń lòpọ̀ bàbá wa ṣékalẹ̀ ọba tó ní ìdẹ́ ìdíyà fún ẹlòmíì kò ní sójú ayé rẹ̀ wọ́n kà máa fi rántí rẹ̀ ní adúgbọ́bọ́lọ́ pé wọ́n rántí yín pé á ẹ̀kẹ́ kúrò aláàfún lójú ayé ní ìdẹ́ ìdíyà fún lọ́rọ̀ tí wọ́n bá sẹ́ ọlọ́wà jẹ́ gbogbo ẹ̀mí lò àkí bàbá wa ìmọ̀wó àbá gbogbo ìsàlẹ̀ ọ̀rá parapọ̀jọ́ ní wá ọba tó jẹ wá ní lórí àwọn àgbà wa bàbá tẹ́lẹ̀ gbẹ̀gbù àbíṣù ọlọ́ba àpò etí ìdá bẹ́lọ̀ fún ṣá lórí ọlọ́run wá sí gbèsè àgbà àìtẹ́wàá kìí sẹ́yìn gẹ́gẹ́ ọlọ́run gbé nílẹ̀ ọlọ́run ló sì wo dáadáa tẹ́ ẹ̀ ti ṣe tẹ́ iná ọmọ torí ló àkóyọ ọba yìí tí ẹ bá fi ewu orí tẹ́ ẹ bá fi ṣe Islam báyìí ẹgbẹ́ ó sì máa bá wọn lọ ọlọ́wà àkóyè mo wá kí mẹ́tọ̀ wa aláàjì bàbá wa mọ̀súlẹ̀tì ọba tó gbé kalẹ̀ báyìí ọlọ́run jà ní pẹ́ kìí sí owó lówó ní máa ń láàánú lójú ọ̀rọ̀ olówó a máa lágbá ṣùgbọ́n àwọn ohun tẹ̀lé agbégbàjẹ́ ní kọ́bọ̀ àákàjọ ọmọ ṣe kó jẹ́ pé àjọjẹ́ ìgbẹ̀kẹ́rẹ́ ni ọba tó kò sírú tó ọjẹ́ láyé ọkẹ̀kọ̀ lára wọn tó ọba tó lówó ọkẹ̀kọ̀ bọ́ ọjẹ́ tálíkà ọkẹ̀kọ̀ bọ́ ọjẹ́ gbájú ọkẹ̀kọ̀ lára wọn ọba tó ṣe yí báyìí kò ní ó pé lórí àwọn àrọ́mọdọ́mọ náà kó ìgbádùn mo kẹ́ ìmọ̀mọ́ wa ọlọ́ba àkúyè o ẹ̀yin lẹ́jọ́ kó lórí báyìí o àwọn tí náà ó sórí rẹ̀ o àwọn tó sórí rẹ̀ ò ní jábọ̀ o bisimilayi láti náà bisimilayi láti náà yìí ní àti náà lẹ́ka ọ̀sán ọ̀sán yìí lẹ́gbẹ̀ wà ní àìsàn ní àkàwọ̀ tá. akéwìyẹ ti sọ ọ̀nà tó pọ̀ pé àwọn sì ní olóyè ìmáàmù àwọn èso olóyè ìmáàmù ọ̀rọ̀ tí wá lè mọ́ta dáadáa bí ti àwọn olóyè nevertheless a kí bàbá wa ìmáàmù ọlọ́run ló gbé yín kalẹ̀ fún wa ẹbùn sí bọ́bọ́ yín kọ́rọ̀ wípé nítorí ká máa wù ní orí tọ́lọ́run ṣe fún wa ká máa wo àwọn ẹ̀gbẹ́ tá à ń rí orí yìí pọ̀jù ká máa ronú pé ẹnìkan ṣe nǹkan fún wa pẹ̀lú wa lọ ní kọ́rọ̀ mo ṣe máa sọ fún wọn pé àníṣe ẹjẹ́ á máa wo orí tọ́lọ́run ṣe fún wa tí a rí náà kọ́ ilé náà ni kò sì ní sópin yóò tún máa wá sí náà ni lọ́wọ́ àtọ́ yẹ pé
tí ẹ bá ti di ọlọ́run tí ẹ dì mú ìwà tá à ń tẹ̀lé yẹn wọ́n bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run sùúrù tọ́lọ́run fún yín tẹ́ẹ̀fù lè lákọjá ọlọ́run á ṣe fún yín bàbá wa bàbá Balógun àdúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí akéwì yẹn ti sọ àwa yìí náà yẹ kí ọmọ àbẹ̀rẹ̀ ọlọ́run pé tó táwọn bá dàbí báyìí sáà tó lè máa ṣe báyìí náà tó ní bẹ̀rẹ̀ ó ṣe ń ṣẹ́ o wà táwà náà táwà láàrọ̀ àárọ̀ làwà àwọn ẹ̀yẹ tí gbọ́ lọ́sàn díẹ̀ díẹ̀ títà náà bá dá ẹ̀dá bá ń lọ fúdì báyìí tí a mọ̀ sí táwa náà tún ṣe yìí ọlọ́run kọ́ sàmúlà wa náà o tá a fẹ́ fún yín tí ń dà wá láàmú ọlọ́run bá ṣe fún yín lágbọ́n lọ ọmọ tẹ́ bí pọ̀ gbogbo náà lọ́lọ́run jẹ́ kẹ́kẹ́rẹ́ wa ẹ̀yin Sharia community bùkì gan inú mi máa dún pẹ̀lú àwọn Sharia community torí pé wọ́n dúró tì mọ́mọ́ pọ̀ jù kódà tájú ní ẹ̀wẹ̀ máa sọ fún pé mọ́sáàsì tó wà gan bóyá ọ̀bá wábẹ̀ kọ́ mọ́ wábẹ̀ mọ́ ẹ sáà máa lọ jago tẹ́bọ̀ kí èyí tó bọ́ tó bá jáde pé ebi ìkan tí máa wí fún wa náà ni bàbá ìmọ̀ náà wí kí ni tèmi ẹ bá àbá wà ẹ sáà bẹ̀rẹ̀ lo ètò ọ̀fẹ́ wílẹ̀ lọ gbọ́ bẹ́ẹ̀ o tẹ́bọ̀ ìmọ̀ nìtọ́ ga jù nù kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínú tó pé àwọn èèyàn mọ́sáàsì mọ́ ní bínú sí ẹ̀rẹ́ wá ní pé etí wà ó pínlẹ̀ lẹ́kùnkú wíbi tẹ́ ń lọ náà tẹ́ gbọ́ lẹ́nu mi bí náà lẹ́ẹ̀pọ̀ lẹ́nu ẹ̀ tẹ́ ẹ̀ lọ ọ̀dọ́ rẹ̀ ẹ máa lọ bẹ̀ ẹ̀wọ̀n tó dùn gbogbo ẹ̀ wá sọ pé ayé ìbọn tẹ̀lé àtú yìí àwa tá a ní máa rí mọ́ lò tẹ́ ẹ̀ máa tẹnu mọ́jú gba àwọn adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run o ìmọ̀ tí wọ́n rò bá à ní ilé tá a lọ lọ́rí àwọn tó máa lọ lọ́rí nígbà tí Rashidi abáyé tó fa nǹkan tó fà bọ̀ wọ́n ní àṣẹ nímọ̀ ló gbọ́ sọ báyìí ó yà wọ́n lẹ́nu ni wọ́n ọ̀gbà pé ẹnìkan nímọ̀ ló gbọ́ sọ yìí fà gbogbo ẹ̀kọ́ láti ìlànà wà lẹ́bìrábì kàbàtẹ̀ kí ó tẹ́lẹ̀ ó ní àmọ́ yìí mọ́mù gún ọ̀sọ́ yìí ó láàárọ̀ Òṣogbo wá bó pé káwọ̀ àwọn fẹ́rẹ́tì bọ́mù àfẹ́mọ́rẹ́tì wọn lẹ́ẹ̀kan ní kọ́tà wọ́n máa kí fún àwọn Òṣogbo bìrábì kàbà alágbàlagbà kan sọ bẹ́ẹ̀ fún mi o pé tí mo lè bá wọn sọ bàbá ìmọ̀mù sọ ó ṣe lẹ́ẹ̀kan ní kọ́tà kọ́kọ́ àwọn kí fún àwọn Òṣogbo but èyí ò ní mọ ìgẹ́ tí ẹ bá ní ọlọ́mọdé aṣọ wọn nù ní ká má fi sọnù wọn ká má fi mọ iyì wọn ìta máa bẹ̀ lọ́n fúnnù kọ́lọ̀ jẹ́ ká gbádùn ìsìlámù yìí pẹ́ torí pé wọ́n sọ bọ́tọ́ wọ̀ èèyàn tá lẹ́lì kankan tí ò ti fara padà yìí rí bàbá ìwádìí àwọn tó bá bí tán wọ́n ṣe tó bá ṣe tán gan mo ní ẹ̀ka àwọn ọgbọ́n báyìí mọ̀ pé báyìí wí ni wọ́n bá wà náà wí wọ́n bá wà náà wí wọ́n tó pa àgbọ̀n náà gbọ́ yóò dáwọ́ sẹ̀ mọ́mù sọ wá sí wá sọ pé ó ti wá àti ní 15 years ago ni bóyá wàhálà wọn bá ti dínkù lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí lè sí ṣùgbọ́n wọn ò ní sọ fún wa ń gbà wọn òótọ́ tẹ̀ ń wí yẹn náà ọlọ́run jẹ́ kẹ́ lè wí pẹ́ ẹsẹ̀ ìlà kọ́mi tí mo kí n kú oríire tẹ́ wá gbé lọ́wọ́ tó lé ní ọlọ́run nìkan lọ́wọ́ tó lè dájọ́ tó lè mọ́ ọlọ́run máa kẹ́yìn náà yọ ìtẹ́sì máa yọ òdu wípé etí Kùránì wí ni kẹ́ tẹ̀lé bó tẹ̀ jẹ́ rí sí kí alẹ́ mi etí Kùránì wí yẹn náà ni wọ́n tẹ̀lé ẹ̀tẹ̀ jẹ́ mùsùlùmí náà ẹ dákun ọ̀rọ̀ tó bá rújú lọ́dọ̀ wa táfi máa lọ bòmí ẹjẹ́ á máa gbé wá bì tẹ́yìn bá ń wá tẹ́yìn náà bá ń wá àwọn yóò fi mọ yí báyìí ni ṣùgbọ́n àwọn alábàpẹ̀ gan rẹ̀ ìṣàrí àkè wọ́n ṣe ń bẹ kí ni wọ́n wí bẹ̀ láàmọ́ wí ogún ilé rẹ̀ tó gbèrò gbogbo tá fẹ́ pín gbogbo gbèrò wọn ti gbá báyìí tá a bá gbé wá tí wọ́n táwọn ẹgbẹ́ gbọ́dọ̀ lọ àlọ́ sàrí kọ̀ọ̀tù kọmitì àfihàlẹ̀ ọ̀bẹ lọ gbọ́dọ̀ wà mẹ́ẹ̀kankan wọ́n mọ̀ pé kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n ń dájọ́ ní ẹjọ́ òdodo àwọn èèyàn máa wá ṣùgbọ́n àwa gan la nílò kan tá a ní tábà lò kan tá a ní yẹn bó lára tó fi mọ iyì rẹ̀ lọ́dọ̀ lọ àwa náà sẹ́yìn àbọ̀ gbẹ́jọ́ wa lọ́bì kan ẹni ká bá gbé wá báyìí ọlọ́mọ ṣàánú wa ẹjọ́ tí ó le jù tí ó dá wa náà fún ọlọ́run jẹ́ kẹ́ ẹ dídá o ọlọ́run bá dúró tì í ọlọ́gbàdà àwọn mùsùlùmí gbọ̀sọ̀ ọlọ́fẹ́ alọ́kànbalẹ̀ o ọlọ́fẹ́ aláyàbalẹ̀ o ọlọ́run dá wa láàmú o bisimilayi láti rẹ̀. Adúgbò náà lọ́wọ́ ọ̀tọ̀rọ̀ sàbátò fún àgbà mo kí bàbá wa àlejò wa pàtàkì lónìí bàbá wa Dr. Saka Adégbìtẹ́ Balógun mo kí púpọ̀ ọlọ́run balẹ̀ kí lápọ́ṣẹ̀ járe yí pẹ́ kìí ṣe bá wí fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n dídé yín àpọ́nlé ló kó bá wa ó ṣe pé yín lẹ sí ọ́fíìsì yìí ó pọ́n wa lẹ́jọ́ kẹ́lòmíì ṣe lọ
ọba àlekè ọlá má ṣe bá wa dúró tì í ntẹ́ ń fẹ́ táwa náà ń fẹ́ tí gbogbo wa ń fẹ́ tá à ń retí yẹn láìpẹ́ láì jìnnà ọlọ́run bá wa fòǹtẹ̀ lù ọ̀lẹ́dá ọ̀lẹ́dá sí kọ́lọ́run bá wa fún yín ní gbogbo ẹ̀mí àtàlàfíà ara. Mo kí gbogbo ẹ̀yin olóyè mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ tẹ́ wà ń jímọ̀ lónìí tájọ wá sí ọ́fíìsì yìí. Ìkan pàtàkì nínú ojúṣe yín òun náà ni láti máa mójútó ẹ̀sìn ọlọ́run l'Ógbómọ̀ṣọ́. Mo kí gbogbo yín púpọ̀, ọlọ́run kó má ṣe bá mi san yín lẹ́san dáadáa. Mo kí bàbá wa Khalifa Mansur Èjìdé, ọlọ́run tí ìmọ̀ dáadáa padà pẹ̀lú dáadáa, wọ́n ṣe ìbá wa dáadáa padà fún yín àtẹ̀yìn àtàwọn ọmọ yín àti ìyàwó ọlọ́run níjẹ́ máa padà sí ọ̀lẹ́lá ìrẹ̀lẹ̀. Mo kí gbogbo káńsù ìmáàmù tí wọ́n wà ń bí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò gbọ́ pé nǹkan yìí fẹ́ wáyé lónìí, bí wọ́n ṣe ń sọ jímọ̀ náà ni wọ́n ń pọ̀, wọn sì bínú. Àwọn ni wọ́n ń sáré káàkiri láti wá rí mi ta àtàsẹ́nu ọ̀nà yẹn, àwọn ni wọ́n ń sáré káàkiri láti wá sí ṣọ́ọ̀ṣì tá a fi síbẹ̀ yẹn láì sọ pé ìmáàmù ẹ̀ sì sọ fún wa tẹ́lẹ̀, wọn ò sọ bẹ́ẹ̀. Ọlọ́run má ṣe bá mi san iná lẹ́san dáadáa, wala la ilaha illallah. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà wa l'Ógbómọ̀ṣọ́ wá padà sọ́dọ̀ ẹ̀yin Sharia committee látòrí Rọ̀ísù Lájínà tí wọ́n jẹ́ adájọ́ àgbà ní Sharia court Ògbómọ̀ṣọ́, bàbá wa Dr. Ankorim inshallah Abdulrasheed Abdulaziz Abẹ́dẹ̀ Àbá, mo kí púpọ̀, ọmọ ṣàbà ṣe dáadáa fún ìgbókí gbogbo ẹ̀yin mẹ́mbà kọmitì lápapọ̀. Sheikh Alim ẹ̀kọ́ àmójútó ṣe ọlọ́run kò bá wa dúró tì. Ṣe rí private Sharia panel òun ni wọ́n máa ń gbèrú ń ta nílùkùmọ̀ṣọ́ yìí. Ìkọlá sọ fún apá abẹ́ commission yìí, mo rẹ̀ sọ yí pé irú èrò kò gbọ́pọ̀ lẹ́yìn wa. Mi ìfẹ́ sọ pé kò sí ni torí pé àti ìlọ sí gbogbo ilẹ̀ Yorùbá náà ni ò fẹ́ jẹ́ kí n sọ pé kò sí, ṣùgbọ́n kò wọ́pọ̀ nílẹ̀ Yorùbá ká sọ wípé private Sharia panel nílẹ̀ Yorùbá yìí ní ìsọ ilẹ̀ Haúsá omi ìsọ Kwara state rẹ̀ ló Kwara ti bọ́ sí north. Nílẹ̀ Yorùbá ni mò ń sọ ní south west. Kí private Sharia panel tó ní ààyè tí wọ́n ti máa gbọ́ ẹjọ́ níbi dádájọ́ ó ti jókòó, tẹlifíṣà ó ti jókòó, tí ó lága tiẹ̀ lọ́tọ̀, tí sákìtì ó ti jókòó tó lága tiẹ̀ lọ́tọ̀, táwọn client tí wọ́n wá náà tí wọ́n rí ibi jókòó dáadáa, tí wọ́n mọ̀ ọ́n fáànù pẹ̀lú àìdájọ́ ní tìmùtìmù tí èkó àṣàkó òkè òkú ọmọ ọ̀rẹ́ èyí wà ní ẹ̀rọ wípé wọ́n máa bá Sharia àwọn ọ̀tún àlọ́kọ̀ rẹ̀ nínú òtún nínú ọdún àkọ́kọ́ Sharia. Wọ́n máa bí wọn torí ẹ̀ nígbà tó bá kọ́ ọdún àwọn orin náà nìsín àkùtì láwọn aláwọ̀ ilẹ̀. Àwọn onídùú kútu ní wọ́n ní wọ́n bọ̀ fún àtọ́tún ti bẹ́ẹ̀ ní àdé o. Ó ní wọ́n máa gbé wọn lọ́wọ́ o. Ó ní wọ́n máa gbé wọn lẹ́sẹ̀ o. Bẹ́ẹ̀ ni wọ́n bọ́ ìsìn ni. Sọ̀tọ́lẹ̀ orin ẹ̀wá lẹ́sẹ̀ fọ̀mọ́ fún tọ́lọ́ ọ̀tún ṣẹ̀ṣẹ̀ ti fún aláyọ̀. Ẹnìkan ó rán mi sí mi. Ó fún Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ní 3 bedroom flat méjì ló fún wa. Ó fún àwọn Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ 3 bedroom flat méjì tó wà nítòsí Lautech. Ilé tí wọ́n ti rú, wọ́n ti fẹ́ǹsì, wọ́n ti gbé géètì sí. Káàkiri àwọn ó díẹ̀ sí ní kọ́ bẹ̀rẹ̀ sí ní wúlò. Àwọn Mùsùlùmí èmi kọ́ ló fún un gbọ́ dáadáa. Ìmáàmù kọ́ ló fún un. Mo rò pé ti yé Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ló fún, ó ní ká fi ṣe tí ó wúlò fẹ́sìn. Ó rẹ́yìn kí wọ́n rà lọ́wọ́ abẹ́. Ẹ̀yin àwọn máa sọ fún ẹ máa para yín, ẹ máa lura yín lọ́dọ̀ àwọn tí ò ní tí wọ́n lè fi hàn ayé. Ẹ̀yin dẹ́ ní ilé ẹ̀fẹ́ fi hàn ayé ẹsẹ̀ ní. Ẹ má bínú wọn, ṣé ẹ̀ ní sùn nǹkan? Ẹ dá lóhùn. Mo sọ kàlàs. Kẹ́mi kankan mo sọ tí báyìí bẹ́ẹ̀ kọ̀ ọ̀kan ìfúnra ní nípa ààrẹ ìṣẹ̀ lọ́wọ́. Wọ́n ààrẹ ìṣẹ̀ báyìí, ààrẹ ìṣẹ̀ lọ́wọ́ ọ́fíìsì mi. Wọ́n àwọn òye bí ẹ̀kí lọ́wọ́ àti láti mú ọdún mi yíra. Àwọn ọmọ ọlọ́sọ̀rọ̀ sásọ̀ àpòsí ìyàbá nílẹ̀ máa ń ṣe wá sí.
àyà dúdú àtàdí ìsìnwókè fún ọ ó sì mọ lọ ní láì tí ọbẹ láì fi ọdún ojú láì fi ọ sínú ẹ̀wọ̀n láì fi ọ sínú sẹ́ẹ̀lì láì fi ọmọ ọmọ statement láì fi àjẹwọ àwọn òní ṣe bẹ Ọlọ́run kọ́ bá ṣàlàyé tó ṣe rí mo bẹ̀ yín ọ̀dọ́ mo bẹ̀ yín pọ̀ gan ni lábẹ́ bàbá wa kábíyèsí ọba Gandhi Afọlábí Ọláoyè ọmọ ẹgbẹ̀ta bàbá kábíyèsí ẹ̀kọ́ ìlú ìlú ọ̀nà ẹ̀yin àgbàlagbà ẹnikẹ́ni tó bá ti mẹ́jú ẹ̀ lẹ́nu kìí pẹ́ lórí ìkólẹ̀ ẹ má bínú ẹ̀yin àgbàlagbà ẹni bá fi ọwọ́ ọ̀pọ̀mọ wí àsìkí tòsí fàmọ́ra ẹni tòsí fàwámọ́ra ẹkú amọ́ra a nífẹ̀ẹ́ yìí a sì mọ̀ pẹ́yìn náà nífẹ̀ẹ́ wa ẹ fà wá mọ́ra ẹ rán mi sí wa ẹ ṣe wá lọ́mọ ẹ bá wa nígbà aláṣẹ ẹ kú wa ẹ ti pọ̀ ní ìyá wa fún wa ẹ dáríjì wọn ní ẹmọ́ sí bẹ́ẹ̀ mọ́ àbí sí bẹ́ẹ̀ ẹ yọ́nù bàbá kábíyèsí bẹ́ẹ̀ bá yọ́nù ní ìsìn bàbá kábíyèsí ẹ̀yin ó rí pé gbogbo ariwo tí wọ́n wariwo wa tí wọ́n ń pa káàkiri ní social media ní ojúmọ́ náà sí mi ẹ̀yin ó rí pa sí mi mo rò bó ṣe bá ní ìsìn ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá yóò fún àṣìmí lóògbómọ̀ṣọ́ ọlọ́run fún àṣìmí lóògbómọ̀ṣọ́ wọlé náà ọlọ́ wọlé àkọwọ́sẹ̀ ìlà àbílà ìlà ìlà lẹ́yìn náà prógrámù hálùkọ̀ àwọn obìnrin tí wọ́n máa ń ṣe lóṣooṣù wọ́n tún máa ṣe lè lọ́la gbogbo ẹ̀yẹ obìnrin òstáàdà ayé tí máa kọ́ yí tí wọ́n wá láti lọrin wọ́n tún máa wá lọ́la láàgbò méjì ọ̀sán ẹgbẹ́gbẹ́sẹ̀ wá pé tí wọ́n sára sí ọmọ ìdàkú ní láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ní àkótán òjòpá àjò kìí ṣe ìròyìn mọ́ pé wọ́n mọ̀ kó máa fọ́ fẹ́ ṣe convocation nílò Monday kìí ṣe ìròyìn mọ́ mo fẹ́ ṣe convocation PhD ní University Ìbàdàn níjọ́ Monday orílè ẹwà tó ń wà wọ́n wà orílè tó orí lápọ̀ wọ́n mọ̀ ọgbọ̀ ẹni orí pẹ̀lọ́wọ́ ẹ̀ torí kìí ṣe gbogbo èèyàn tí ń bẹ láyé ló fẹ́ orí ẹni tí ò forí ire fún rẹ̀ ọ̀lẹ́ orúkún kórí ire jẹ́tẹ̀ lórí ẹni tó ti mú rẹ̀ pẹ́ láyé pọ́pọ̀ òun ò lè jẹ́ ẹ̀kan ọ̀lẹ́ rọ́mọ ọlọ́mọ gbogbo ní ọmọ ìjàbọ̀ torí bẹ́ẹ̀ orí rí tí èyí yẹn ní ìsìn tí àwọn ẹlòmí náà sọ lẹ́kún bó ṣe lè rí bí èyí ó ṣe lè rí bí ó bí ẹlòmí débi bẹ́ẹ̀ máa máa kéwù tèmi àti bàbá ọmọ kìíní kan tí mo mọ̀ tó dábẹ̀ ní pé kò sáà lọ́pọ̀ mọ̀ ọdún ìdókùnlẹ̀ ìké wúlẹ̀ mo sì mọ̀ pé mi ò ń ké nǹkan mi láti NC ìgbédé PhD kéwúlẹ̀ wọn bá tí ọmọ náà tó kéwú ni mo kéde PhD èjì èkéṣe kan bí o NC mi Arabic Islamic Studies first degree Arabic Language and Literature second degree Arabic Language and Literature PhD Arabic Language and Literature mo rò bó ti yé tó o máa wọ sọ pé mọ̀ kéwú kí ló kìí àti ẹni wọ́n ṣá mọ̀ kéwú máa ná kéwú lọ èmi sì mọ́ náà èmi ló dúró tọ́lọ̀ sọ̀tọ́rí ẹ̀ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ìgbóyè oyè tuntun tolúwẹ̀ ó dé nílà bí i tàwọn akọ ní ọjọ́ ìsìnkú wọn bí a bá dé nínú oníjọ́lúwẹ̀ owó láwàní wọ́n ti gbé fìlà fún mi ní ìsìn olókùn báyìí lẹ́gbẹ̀ẹ́ láì ṣe wáyà mástà ọlọ́ìsàánú náà ẹwà wò kan gbogbo ní lọ Ìbàdàn torí pé lánàá nígbà tí mo lọ UI tí mo lọ gba pass tàbí máa wọlé páàsì èèyàn méjì péré ni wọ́n fún mi páàsì èèyàn méjì ni wọ́n fún mi ìtumọ̀ ẹni pé èèyàn méjì péré ni wọ́n fẹ́ kó tẹ̀lé mi that is the implication gbogbo àwọn tó kù tí wọ́n bá tẹ̀lé mi wọn ò ní ráàyè wọlé láti sọ pé mọ́wùlẹ̀ lọ Ìbàdàn tó yé ní ìsìn ọlọ́ọ̀lọ́ Ìbàdàn níjọ Monday tó bá wá lọ́jọ́ Tuesday yá sáré jàrí àríwá ìgbìlá
á jẹun ọlọ́pọ̀ fún ajẹ́ rọrùn níjọ́ Tuesday á wà ṣe wẹ̀jẹ wẹ̀mú níjọ́ Tuesday ọlọ́pọ̀ ṣàìṣà á ṣe wẹ̀jẹ wẹ̀mú ẹwà kọ̀ọ̀kan tí ó wà mọ́ pẹ̀kúlíà sọ́jọ́ Tuesday yẹn tó fi yàtọ̀ sí gbogbo Tuesday tó kù òun ni wípé ọjọ́ yẹn ni 19th November ó ṣe èdè ọdún mẹ́ta gẹ́gẹ́ tí mo ṣe ń túbà alákọ̀ọ́kọ́ lórí nígbà yìí mo di imam ní 11 mo ti lọ́dún mẹ́ta tí mo ti lè mọ́mọ̀ báyìí lẹ́ ti ró àti kọ́kọ́ mú ẹ̀jẹ̀ náà 3 years àti mú ẹ̀jẹ̀ náà ayé ẹ̀kọ́ àti mú ẹ̀jẹ̀ right a máa mú 4 jẹ a mú 5 jẹ a mú 10 jẹ a mú 100 jẹ tó ṣe wá ní iṣẹ́ lẹ́kọ̀ọ́ tọrọ ẹni tí ò lè dákẹ́ táàbí lo ọgọ́rùn-ún bó ṣe jẹ́ nìyẹn wọ́n rò pé yóò sinmi ẹni tí ò lè sinmi ẹlòmí ò sinmi ẹlòmí ò ní sinmi ó jẹ́ ẹlòmí bá kú tó sinmi wọ́n rò pé ti yé àgbákò ẹlòmí ò ní tí ì sinmi tó ẹlòmí ò sì ní sinmi tó bá ṣe máa wá gbà lọ́nu àwọn kan ò sinmi ní sí láti gbà lọ́nu ti jáde láyé wọ́n wà lọ́nu lọ́nu kò tí ì sinmi àwọn ọ̀gbẹ́ ìyáwó àlọ́run kò ní wọ́n wá là á lé ẹ̀ tó ti yé máa ní ìsìn tó torí ẹ̀ báyìí máa bá lọ́run yọ lọ́yọ̀ lọ́ àbò lọ́nà báyìí máa bá lọ́run látòrí máa kà wọ́n tó lọ tó yé wọ́n pọ̀ wá ṣe anniversary òtúbà tó bá di next week insha Allah àdínkù àdíṣì ọ̀sẹ̀ tó pọ̀ anniversary sermon ó máa wà loaded ọlọ́mọṣà ìṣọ́wájú ọdún 19 lọ táàṣe ìwẹ̀jẹ̀wẹ̀ fún convocation àtọ́dún mẹ́ta lógbómọ̀ṣọ́ ẹ má lẹ́yìn ọ̀bàdàn èèyàn méjì ní ọ̀bàdàn wọlé sọ̀rọ̀ hàn ọ̀gbìnà